Ìròyìn láti iléeṣẹ́ Atótó Arére Online TV. Ńṣe ni àwọn ènìyàn ẹkùn gúúsù àti àríwá ìpínlẹ̀ Kwara ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ka ilé ẹ̀kọ́ fásitì KWASU ṣe gbérasọ nílùú Òsì àti Iléṣà. Gómìnà Abdulrahman Abdulrazak ló ti ṣí ẹ̀ka ọgbà fásitì KWASU sí ìlú Òsì àti Iléṣà bárùbá gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó wá látọwọ́ akọ̀wé ìròyìn iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ gíga nípìnlẹ̀ náà Monsurat Àmùdá Kànìké lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 2024 tí ẹ̀dà rẹ̀ sì tẹ Atótó Arére Online TV lọ́wọ́. Àtẹ̀jáde ọ̀hún fi síta wípé àṣeyọrí píparí àwọn ọgbà ilé ẹ̀kọ́ méjèèjì ló tọ́ka ìmúṣẹ àdéhùn gómìnà Abdulrahman Abdulrazak tó ṣe ìlérí wípé òun kò ní fi iṣẹ́ àkànṣe kankan sílẹ̀ láì parí lásìkò ìṣèjọba tòun. Ẹ̀wẹ̀, kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Kwara Dókítà Mary Àrìndé sọ fáwọn oníròyìn lópin ọ̀sẹ̀ wípé iṣẹ́ àkànṣe kíkọ́ ẹ̀ka ọgbà ilé ẹ̀kọ́ náà nílùú Òsì tó wà níjọba ìbílẹ̀ Èkìtì ló ti dé ìdá 98. Dókítà Àrìndé ló sọ ọ̀rọ̀ ọ̀hún lákòókò tó ṣàbẹ̀wò ṣẹ̀ṣẹ̀ ń lọ síbi iṣẹ́ àkànṣe náà nílùú Òsì. Lára àwọn tó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀ ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì KWASU ẹ̀ka ti ìlú Òsì àti akọ̀wé àgbà sí gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Àjàkáyé. Nígbà tí ó ń sọ̀rọ̀, Dókítà Àrìndé fi ìdùnnú hàn lórí iṣẹ́ takuntakun eléyìí tí àwọn agbaṣẹ́ṣe náà ti ṣe, tó sì sọ wípé iṣẹ́ kíkọ́ ọgbà náà tó lohun àkànṣára sí. Bákan náà ni ó tún jẹ́ kí ó di mímọ̀ pé lẹ́yìn tí kíkọ́ ọgbà ọ̀hún tó ti parí, níṣe ni ètò ẹ̀kọ́ yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Kò ṣàìfikún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ètò ló ti tò, léyìí tó sì jẹ́ pé ètò ẹ̀kọ́ tó yè koro òní yóò máa lọ ní ọgbà ilé ẹ̀kọ́ náà. Bákan náà ló tún fi sínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ nípa ìyàwòrán àti ìgbélárugẹ àṣà yóò bẹ̀rẹ̀ ìkọ́kọ̀ tiwọn nínú ọgbà náà bí ètò ẹ̀kọ́ bá ti ń bẹ̀rẹ̀ fún ti sáà ọdún 2024/2025. Kò ṣàìgbóṣùbàràǹbàdẹ̀ fún gómìnà Abdulrahman Abdulrazak fún ìfarajìn tó ní sí ìgbékalẹ̀ àwọn iṣẹ́ àkànṣe náà tó ń ti onírúurú ìpèníjà eléyìí tó wáyé lákòókò tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀jọ̀gbọ́n Binta tí ó jẹ́ gíwàgbà ilé ẹ̀kọ́ KWASU ẹ̀ka ti Òsì fi ọ̀rọ̀ léde wípé títí ọjọ́ Ajé ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀ pẹrẹu nínú ọgbà náà fáwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìyàwòrán ohun ìmọ̀ àṣà àti ṣe, léyìí tó sì jẹ́ wípé lọ́wọ́ báyìí náà òun ní àǹfààní láti lu gómìnà Abdulrahman Abdulrazak lọ́gọ̀ọ́ ẹnu lórí àwọn iṣẹ́ takuntakun eléyìí tó ń gbé ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara. Ó pe àwọn ọ́fíìsì, àwọn yàrá ìkẹ́kọ̀ọ́, yàrá ẹ̀rọ kọ̀ǹpútà àti àwọn àyè ìgbọ́kọ̀sí tó fi mọ́ àwọn àyè lọ́kan òjọ̀kan àtàwọn ohun amáyédẹrùn lọ́kan òjọ̀kan nínú ilé ìtàtún ti rí ẹ̀rọ àmúnáwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti wà ní sẹpẹ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Ọ̀jọ̀gbọ́n Binta sọ pé bí ẹ̀ka fásitì tuntun ọ̀hún bá ṣe parí yóò jẹ́ ohun ìdùnnú fáwọn ará ìlú Òsì. Bẹ́ẹ̀ ni òun sì gbàgbọ́ wípé yóò tún dùn mọ́ àwọn ènìyàn Iléṣà bárùbá náà nígbà tí iṣẹ́ àkànṣe tìlú náà bá tó parí, tó sì ní èyí yóò tún mú ìdàgbàsókè eléyìí tó lọ́rìn bá ètò ọrọ̀ ajé ìlú Òsì àti agbègbè rẹ̀.